lẹ́yìn òjì mo kí gbogbo yín káàbọ̀ sí orí ìkànnì Mùsùlùmí. Mo kí yín pé ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní gbogbo tẹ́lá tẹ́ láǹfààní láti máa wò ìkànnì Mùsùlùmí. Àjíjẹ ara yóò máa jẹun, Ọlọ́run ní fẹ́ ṣẹ̀ṣẹ̀ gbogbo wa. Ojú tẹ̀ fún wò wá àti títẹ̀ fún wò wá kò sì ní fọ́nà ṣe ẹ ṣeun. Mùsùlùmí TV #1 Islamic channel jẹ́ ìkànnì tí ó wà fún oríṣiríṣi wáàsí àti ọ̀rọ̀ ẹ̀sìn látọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ńláńlá jàǹkàjàǹkà tí wọ́n mọ̀ máa ṣàlàyé ọ̀rọ̀ nípa ẹ̀sìn wa. Ní báyìí, ẹ bá mi subscribe sórí Mùsùlùmí TV kí ẹ̀yin máa jẹ́ ọ̀pọ̀lọpọ̀ gbádùn àwọn fídíò táwọn fi síbẹ̀ lónìí ọ̀rọ̀. Ẹ bá mi like kí ẹ sì bá mi subscribe, ẹ bá mi share kí ẹ bá mi comment sórí àwọn fídíò ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ti sí. Aṣọ àsọtẹ́lẹ̀ fún mi yẹn tó yẹ ṣe dáadáa sáwọn òbí ẹ̀. Àmàlà tí wọ́n ń mú òkú wá. Ìyá ẹ̀ lóyún ẹ̀. Kò rọrùn. Wọ́n wá bá àti òkú rà á. Kò rọrùn. Ó sọ ìtọ́jọ́ fẹ́ sọ kò rọrùn. Wàhálà ni wọ́n fi sọ́yìn sàrà fún sára. Àtọ́yún àti yóò tọmọ. Mi ò sẹ́ni tán. Ọmọ wa di ọmọ 40 ọdún. Ó lára fi àwòsí ní àṣùkúrẹ́ nígbà tó kà láti àná mọ́ta lẹ́yìn. Èyí tí ó dáa tí ó máa sọ fọ́lọ́run ni pé Ọlọ́run fọ́ mi máa ṣe. Ọ̀bẹ ọ̀sẹ̀ ni àná àṣekú àná ìmọ̀tàkà lọ́tí. Láti dúpẹ́ fún ẹ. Àná àmọ̀tà aláìyá. Lórí oore tó ṣe fún mi. Wàhálà àwa ìgbà ìyà. Àṣìládọ̀ àtòrí tó ṣe fáwọn òbí mi. Wà á ní ọmọ lọ sọ́ọ̀yà pẹ̀lú bá. Wà á fọ́ mi máa ṣe iṣẹ́ rẹ̀ kan. Tí wọ́n lọ́wọ́ yọrí sí. Wà á ní àmọ́lá sọ́ọ̀lẹ̀ pẹ̀rọ̀dáhù. Wà á sì ní ìbí ìzọ́rẹ̀ yẹtí. Inni tubitu ilayka wa inna minal muslimin. Bàbá mi kọ́ àwọn ọmọdé mi náà bí. Bá mi tún wọn ṣe. Wà sí ní ìdíjìrì àti ilé tòbítò ilayka. Mo tún bá lọ sọ́dọ̀ rẹ̀. Wọ́n ní minal muslimin. Èyí ni ilé kéwú téèyàn dálẹ̀. Èyí tí bàbá ké fún wa tí wọ́n fi bá wa sọ̀rọ̀ Ọlọ́run yìí, ó kéwú fún ilé kéwú téèyàn dálẹ̀. Gbogbo nǹkan ló wá bá lọ. Àmọ́ ọ̀rọ̀ ilé kéwú là ń sọ. Ọ̀rọ̀ ilé kéwú là ń sọ lọ́wọ́ báyìí. Ọwọ́ abalẹ̀ kéwú náà lọ. Ọwọ́ abalẹ̀ kéwú náà lọ ṣe déédéé. Níjọ́ tí bàbá Sheikh Adam tí wọ́n ń ṣe 40 sana. Táwọn náà ń ṣe ayẹyẹ 40 ọdún ibi àwọn bá MARKAZ sílẹ̀. Àyà tí mo kà yìí. Àyà tí bàbá ké fún wa yìí. Làwọn náà kà. Ní bàbá Sheikh Adam náà kà lọ́jọ́ náà. Wọ́n wá pín àwọn ọmọ. Bàbá wa pín àwọn ọmọ kéwú sí 3. lọ́jọ́ náà wọ́n pín wọn sí gbogbo àtàjọ máa kéwú wọn sí 3. Ẹ bá wò ó lọ títí di bá ṣe ń sọ̀rọ̀ yìí 3 náà la pín sí. Bàbá wa ni tí bàbá pín lọ látọjọ́ tí wọ́n ti pín títí lásìkò tá a wà yìí àlẹ́ mọ́ni 3 àwọn 3 náà la pín sí. Wọ́n pe àwọn nǹkan ní báràrà. Bàbá pe àwọn ọmọ ẹjọ́ kan ní báràrà, ọmọ rẹ ọmọ dáadáa. Wọ́n pe ìpín kejì ní afata. Wọ́n pe ọmọ ẹjọ́ ìsìnkejì ní ọmọ àṣeyáṣe bàbá.
ìpín kejì. ìpín kejì. ìpín kẹta. ìpín kẹta. òjò akọ́tà òjò báràrà. ìpín ẹlẹ́ẹ̀kẹta wọn òun òjò máa rẹ tẹ́yẹ́yẹ́ kì í sọmọ ọdún pátápátá. mọ̀sẹ́fúnlẹ́bí bẹ́ẹ̀ náà dáàlì. sọ̀bẹ́sẹ̀ lòun yóò máa lọ láàrin àwọn méjèèjì yóò máa yí lọ láàrin wọn yóò máa yí bọ̀ òun èyí sọmọ adé tán kì í sọmọ ọdún tán. aláwọ̀ kànáàkì ni bí bàbá ti pín wa láti ọjọ́ tí wọ́n ṣe ayẹyẹ ogójì ọdún títí tẹ̀lé bá ti wá rí lẹ́nu. a rí báràrà. a máa rí nínú ọmọ MARKAZ tó jọ máa rẹ kalẹ̀ tí nǹkan kan ò yí la bó ló sì yí nǹkan bú la. irú wọn ni. nínú àwọn ọmọ rẹ bẹ́ẹ̀ tí wọ́n mọ kága inú wọn ni àfọwọ́ Sheikh Abdulmuiz Salman Aláwìyé. nínú àwọn ọmọ rẹ tí bàbá pé lánàá tí wọn ò sì yẹ lérí tí wọ́n ń jọ́ ọmọ rẹ dèmí. ẹ máa wá yòókù. ẹ̀yin náà máa wá yòókù àti rí kan ogun méjì ìwọ náà máa wá méjì yòókù káàkiri fún àwọn ọgbẹ́ nǹkan sọ́nà mẹ́ta wọ́n wá fún ọ lé ìsáǹpù kan ìwọ náà wá ìsáǹpù méjì yòókù. assignment ìwọ náà béèrè lọ́dọ̀ ara rẹ ń bọ̀ ní ọ́fíìsì nínú ọ̀rọ̀ mẹ́tẹ̀ẹ̀ta. gbogbo ẹni tí wọn náà bá wá rí lọ́mọ MARKAZ máa wá kéwú mẹ́tẹ̀ẹ̀ta lára wọn. má dààmú ara rẹ ó ti mọ ibi tí wọ́n wà bẹ́ẹ̀ wọ́n náà ti mọ ibi tí wọ́n náà wà. Bàbá ló pín nǹkan bẹ́ẹ̀ bàbá ló sì di MARKAZ àwọn ni wọ́n mọ tí wọ́n gbà lérò pẹ̀lú tí ń jẹ́ MARKAZ wọ́n wá pín àwọn ọmọ tó sọ̀rọ̀ mẹ́ta àti wá rí ìpín kan lẹ́nu. àti fún yín ní àpèjúwe ìpín kan lẹ́nu. ìpín kan lẹ́yìn àbáwọn ọ̀ṣẹ́ Abdulmuiz Salman Aláwìyé. ìpín mẹ́tẹ̀ẹ̀ta ló wà. ìpín mẹ́tẹ̀ẹ̀ta ló wà. ìkan ni bàbá torí ẹ̀ wá yìí. ìkan ni bàbá wa MUDIRU MARKAZ. méjì tó kù ó dára ẹ mọ̀. ọ̀rọ̀ dára ẹ mọ̀. ó mọ bí tó wà ní kejì. a ní sọ bí tó wà. ó wọ́n bí tó wà ní nọ́mbà 3. ìwọ tó wá fẹ́ jọ méjèèjì tọ̀hún tó wà nù mọ̀ pé ò sí nù báràrà. torí ò ní wà nù báràrà kó máa jẹ́ ákáká. tó bá ti wà nù báràrà fi méjì tó kù lẹ̀. àmọ́ àyè wà fún wọn tó wà nù méjèèjì kó tó rẹ ṣe kó wọ́n sínú báràrà. èyí tí mo wá fẹ́ fi báwọn ọmọ kéwú sọ̀rọ̀. èyí tí bàbá wa MUDIRU MARKAZ tí wọ́n bá fi bá gbogbo àwọn ọmọ kéwú tí wọ́n bá fi bá wa sọ̀rọ̀. àwọn ọmọ tí wọ́n ń ṣe ṣàhádà. àwọn ọmọ tí wọ́n ń ṣe ṣàhádà. àtàwọn tí wọ́n sì wà lé kéwú. àtàwọn tí wọ́n wà lé kéwú. ọ̀rẹ́ rẹ̀ pé ẹ wo tẹ́jọ. ẹ wo ẹni tẹ́jọ. ẹ wo ẹni tẹ́jọ. ẹ má yàyàkuyà. ẹ má jọjọkújọ. ẹ̀yin tẹ́ wà ní kí ẹ̀yin tẹ́ ti jáde. gbogbo ẹ̀yin tẹ́ wà ní kéwú àtẹ̀yin tẹ́ ti jáde. ní Markazul Ulumi. ní Markazul Ulumi. àwa yìí. èyí tọ́ka mò ń béèrè. àfáàwà Abbas Abdulaziz. mo mọ dáadáa. dáadáa. òun náà ní Markazu kan wọ́n ń pè ní Markazul Ulumi. ogójì ọdún tẹ̀sí àwọn náà wá fẹ́ sí. ọwá bá ní ọdún tá a ṣe tán yìí 2025 ló ṣe. ọwá pàtó wá bá mi. wọ́n ní
MARKAZ lòlò èwo ní tiẹ̀. Àmọ̀ràn bí ní o tó ń fiyàn léèrè. Mo ní èwo ní tiẹ̀, èjìgbò ní tiẹ̀ ní àbíta lágbàdo làbótúbù. Orí mẹ́tẹ̀ẹ̀ta ló ní òlógbò nínú ló sì jẹ́ MARKAZ. Èwo ní tiẹ̀? Wọ́n náà á tẹnu bọ̀rọ̀, wọ́n á tẹnu bọ̀tàn, wọ́n á dákẹ́ mú. Ó sọ gbogbo ẹ̀, èyí tí mo fẹ́ kó fàyọ, ó yọ ọ́ bẹ̀. Ó lóun ò mọ tèjìgbò, àmọ́ òun mọ tòun. Tí òtúbù, àwọn jìjọ bẹ̀rẹ̀ ni. Ògbà tó ń bẹ̀rẹ̀ ló wá pe ẹnìkan òun ó wá bá wọn. Làwọn bá jìjọ ń ṣe. Àmọ́ òun lòún bẹ̀rẹ̀. Àwọn jìjọ ń ṣe yẹn làwọn fi ń ṣe bọ̀. Làwọn fi kó lọ sí alágbàdo. Èyí tí mò ń sọ yìí. Aṣojú wọn wà ní ìsáàsì Khalid àbí ìdí MARKAZ lòlò alágbàdo. Èyí tó dàgbà kalẹ̀ lálágbàdo yẹn, èmi wà nínú ẹni tó fi palẹ̀ lílẹ̀. Blọ́ọ̀kù èmi àti àwọn àjẹwà yóò ṣáwà ìdára. Ọba akẹ́wọ̀n. Láti lọ́pọ̀. Mo fi palẹ̀ kan lélẹ̀, àwọn náà fi palẹ̀ kan lélẹ̀. Ló wá di tó dà. Ọmọ tí mo lóyún ẹ̀, tí mo bí, kí n wá gbé fẹ́ nìkan. Kò ní dá ìtọ́kùtọ̀ ní òótọ́, oró nǹkan ló bí. Òun sì kọ́ ló lóyún ẹ̀. Ìtọ́kùtọ̀ ní òótọ́. Mo fi lọ. Ìyẹn ní. Ìgbà tí àáfàá wa Moyes á bá mi pé MARKAZ lòlùmù tàwọn náà ó pé 40 ọdún làwọn fẹ́ ṣe. Wọ́n ní ọjọ́ tó bá jáàtì jẹ́ ń gbọ́. Kí ló fà á? Òun ní pé àwọn bàbá wa Salman Aláwìyé MARKAZ olúmù yìí wọ́n ti dálẹ̀ l'Ìpọ̀nrin. Ìpọ̀nrin tó sì ti dálẹ̀ yẹn mo lọ bẹ̀. Lílọ́bẹ̀ tí mo lọ́bẹ̀ níjọ́ràn lọ́rùn Ìpọ̀nrin. Èyí ó dé Ìlọrin kó tó dé Ìpọ̀nrin o. Ìrìn téèyàn wá rìn láti Ìlọrin kó tó dé Ìpọ̀nrin, odidi ìrìn ní lọ́tọ̀. Wọ́n á lọ Ìpọ̀nrin yẹn. Ilé kí yẹn wọ́n dálẹ̀. Àwọn bàbá Salman Aláwìyé. Àwọn ni mo tọpa lọ ọbẹ̀ níjọ́ náà. Torí bàbá
Kùránì dà púpọ̀. Ànábì Muhammad sallallahu alaihi wasallam. Ó fi rẹ̀ ṣàpèjúwe kan èèyàn máa kẹ́kọ̀ọ́ látara ẹ̀. Sallallahu alaihi wasallam. Èèyàn ó sì máa wo ìpìlẹ̀ ààrẹ bóun náà ti rí. Sallallahu alaihi wasallam. Ó jẹ́ máa tó ń fàpèjúwe ara ẹ̀ nílẹ̀ ọ̀rọ̀ kan ó sọ خيروا نطفكم Takhayyaru nutfikum. Ibi tẹ́ ẹ fẹ́ da àtọ̀ yín sí tó fẹ́ dọmọ ẹ ṣe ṣáì. Fankihu al-akfa minkum wa ankihu ilayhim li'anna al-'irqa dassas. Ẹ̀ṣọ́ ọmọ tẹ́ fún níyàwó, ẹ̀ṣọ́ ìyàwó tẹ́ fún ọmọ yín. Torí pé ẹ̀jẹ̀ tẹ́ rí yẹn dasasun ibà kan jẹ́. Allahu akbar. Egbò a máa tọrọ látọ̀dọ̀ òbí sọ́mọ rẹ̀ tí ọmọ wa sàn lọ bẹ́ẹ̀ láyéláyé. Irú táwọn àtàná bá fi bẹ̀rẹ̀ nì, irú bẹ́ẹ̀ ní bá ti rí bẹ́ẹ̀ ni yóò máa lọ nípele látara gbogbo tó bá jáde lára wọn. Tó bá ti jẹ́ ẹ̀jẹ̀ òun náà ni wọ́n máa bí kalẹ̀. Àwọn táwọn náà bá tún bí òun náà ni wọ́n máa bí kalẹ̀. Bí wọ́n ti máa bí kalẹ̀ lọ́nu ni káàtà ẹ̀yọ́ máa bí àmà. Àmọ́ tó bá yẹ pé nǹkan rẹ̀ ni wọ́n bí kalẹ̀ rere nì náà ni wọ́n máa bí láti ara dára láti bàrà àdí táìkì àmọ́ ọlọ́run fi dé. Sallallahu alaihi wasallam. So ẹ wo àwọn bàbá wa Salman èyí tí mo fi pè wọ́n bàbá dáadáa.